sùúrù tí ẹ̀ tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo rí wípé bẹ́ẹ̀ ṣe wọlé yìí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ láǹfààní àti gbọ́ ọ̀kàbìtì ọ̀rọ̀ arákùnrin tó jókòó yìí màmá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù Ọlọ́run ṣetán tí ó gbà tí ó nu omijé ojú yín nù ló jẹ́ kẹ́ ẹ délé iṣẹ́ rédíò Àgídìgbo àwọn lórí Facebook yìí ọ̀pọ̀ ènìyàn ti fẹ́ẹ̀ sunkún parẹ́ wípé irú àdánwò wo ló ka àwọn ẹni yìí. gbogbo àyè ní bá ní sunkún ń ta o. ẹ̀yin ṣe é kó. báwo ló ṣe lè le tó báyìí Olúwa ọba Elédùmarè. màmá ẹ ṣe sùúrù mo mọ̀ wípé Olúwa ọba Elédùmarè ṣetán tí ó nu omijé ojú yín nù ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àwọn tí ẹ̀ ń wò wá níbi tó jìnnà réré ọ̀pọ̀ ń wò wá nítòsí arákùnrin ẹ bá mi Ọlọ́run o ẹ ṣe sùúrù màmá ẹ ṣe sùúrù. orúkọ mi kí ni orúkọ yín arákùnrin. orúkọ mi jẹ́ Kazeem. ọmọ bíbí ìlú wo ni. ọmọ ìlú Ìkirè ni mí. ọmọ ìlú Ìkirè. ọmọ bíbí ìlú Ìkirè ni mí. Gàlàmáró. ọ̀dà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín nítorí pé bí mo ṣe pàdé yín láàárọ̀ yìí ó ní bọ́ lójú èmi náà mo tún wá ru àròkàn wípé Olúwa ọba Elédùmarè ìwọ ló sì ṣe ẹ̀dá ìyẹn báyìí odidi géńdé Ọlọ́run kí ló tó ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa bọ̀ wá ẹ máa bọ̀ arákùnrin ẹ má sunkún mọ́ ẹ jẹ́ káwọn èèyàn ó gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní. ẹgbẹ́ orí mi ni ọkàn náà bóyá sọ mí lọ ta mí lọ fà ni ẹ sì fa wàhálà ọ̀fà kankan mọ́tò mú wà. ọ̀fà ẹ bá àwọn Fúlàní jagun ni. ìbẹ́ ní kankan jagun òun tán pé gbogbo ibi tá a lọ nù. èwo ni wọ́n ń pè lọ́fà. èmi ò mọ̀ ọfà tèmi mọ̀ ti ń bẹ ọfà náà fi máa ń pa ẹran ta pọ̀ nǹkan mọ́ ọfà èmi ò mọ̀ ọfà kan tó ń bẹ tí máa ń wọnú ara mọ́. ọ̀dà bí wọ́n bá tiẹ̀ wá ta yín lọ́fà náà ká tiẹ̀ wá sọ wípé ọfà ni òun ló wá sọ yín da bẹ́ẹ̀ ṣe dà yìí. bẹ́ẹ̀ ni o ríro ni o. ẹ ṣe sùúrù o bóun lẹ ṣe bẹ̀rẹ̀ ṣé kì í ṣe wípé yín náà lu páńpẹ́ kan. ẹ ṣe nǹkan kan yẹn lù nǹkan kan. ṣé àwọn ìyàwó yín ni àwọn màmá tí wọ́n jókòó yìí. ìyá mi ni ìyá mi àti àbúrò ìyá mi. ẹ ti bímọ. mo ti bímọ 3. ìyàwó tó bí ọmọ fún yín kọ́ àwọn ìyàwó yín kọ́ ìyàwó mélòó lẹ ní. ìyàwó 2 mo ní o. àwọn méjèèjì dà. ìkan ti kọ̀ mí lẹ̀ láti bí ọdún 12. bí ọdún 12. kí lóhun tó dé tí ó fi kọ̀ yín sílẹ̀. ẹ mọ̀ nítorí nítorí mo mọ̀ pò rí. nígbà yẹn kò sí nǹkan kan lọ́wọ́ mi. mo mọ́lẹ́jì tí mo ṣe bíi mọ́nẹ́jà lẹ́yìn gbégilódò rẹ̀. lẹ́yìn gbégilódò. mo ṣe mọ́nẹ́jà. ṣé níbi gbégilódò lẹ ti jábọ́ ni ẹ ti. jábọ́ rárá. mo ń gbọ́ yín ẹ ti ṣe mọ́nẹ́jà gbégilódò rí báyìí. bọ́dà mi lẹ́yìn gbégilódò mo wá máa ń tẹ̀lé nígbà tí ò sí nǹkan kan. so tí gbogbo nǹkan dojúrú nígbà máa wà ń dẹ́rìn. so mo wá ń tẹ̀lé káàkiri mo ń tẹ̀lé lóko ní tí ń bá rí èmi á fi máa jẹun. so bí tẹ̀yìn ṣàṣẹ yarí nù pé òun fẹ́ níṣẹ́ lọ́wọ́ o lè jókòó kalẹ̀ o lè ṣe nǹkan kan mọ́ wọ́n náà mọ tí mo ń ṣe kò sí agbára báyìí ṣé mo ti ń ṣe wẹ́rẹ́ mọ́nẹ́jà tí mo ń tẹ̀ lọ́kọ̀ káàkiri ń ti ráàyè fowó sẹ́kàn lè báyìí ní agbára so ní tí mo mọ̀ tí ó ṣe lọ́nà o ọwọ́ lọ bí sẹ́jọ́ náà nígbà tí ń padà dé ó ti kẹ́rù ẹ̀kọ́ nílé mo kàn dé náà lé mo bá náà lé jà kó ẹrù táwọn ọpẹ gbọlẹ palẹ ẹrù mọ sí so olóhùn ti kẹrù tóun o pípò tí bá ń fẹ́ ru tèmi náà léwu wípé nǹkan kan bí wọ́n ṣe gba kámọ̀nù nígbà òsì ti lọ tí ò sí obìnrin lọ́dọ̀. ẹ bá mi gbọ́ mo sí kí ní òun dáadáa káwọn èèyàn lè gbọ́ yín. nígbà tí ò sí obìnrin lọ́dọ̀ mi mọ́ èmi wúwà kan sì ń bí èfúrẹ́ ìdára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníṣẹ́ àti fẹ́ra níṣẹ́ ó ti fẹ́ tọdún 8 tó yẹ tá a ti ń fẹ́ra ó bímọ kan fún mi so ó bímọ kan fún mi òun wà ní ó wà lọ́dọ̀ mi ó wà lọ́rẹ́ so
ọ̀rọ̀ ṣe rí nù ó nìkan wà lọ́dọ̀ mi báyìí so kò sì wò kọ̀ ráàyè wá. arákùnrin ẹ ṣe sùúrù o. ẹ̀yin ro mi ihò jẹ ni. arábìnrin tí ẹni ó lọ́hùn ẹni àìdálókòwò tí n bá gbọ́ àgbọ́yé iná ló jẹ́ kó lọ. tí mo ṣe bó ṣe sínú o. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ́hùn ẹ padà fẹ́ obìnrin mi ṣùgbọ́n obìnrin tí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí ẹ jẹ́ kó yé àwọn ọmọ nàìjíríà nísìn nígbà tí ẹ ń sọ̀rọ̀ lọ wípé ẹ̀yin pẹ̀lú rẹ̀ ẹ ti bá ń dá ọ̀rẹ́ tẹ́lẹ̀ kó má jẹ́ pé arábìnrin tẹ̀ ń bá dá ọ̀rẹ́ òun ní òjé kẹ́ ẹ kọ́kọ́ ráàyè títí ìyàwó yín tó lọ. kì í sóhun kì í sóhun. nítorí pé àtàkàkà kan ò ní gbọ̀fẹ́ o. bẹ́ẹ̀ni kódà gan táìmù gbà náà ìyàmọ̀pọ̀ ní ń bọ́ mi torí ò ní ń ta oúnjẹ ní ń ta ìyàmọ̀pọ̀ ní ń bọ́ mi ńgbà tí ó sì nǹkan ńgbà náà so kì í sóhun kì í sóhun orí kò dùn tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀ wá ẹ jẹ́ kí n wo ibi tí ẹ padà iṣẹ́ gbégilódò lẹ wá ṣe títí lẹ fi. lẹ́yìn iṣẹ́ gbégilódò yìí bò lẹ tún ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín. mo ń wa mọ́tò gbégilódò yẹn gbà náà èmi mo tíra mo gbìyànjú mo sára àlòkù kan. ẹ ra àlòkù gbégilódò àlòkù gbégilódò náà ìṣòwò kékeré kí ló dé tẹ̀ dá ìyàwó yín lóko ìwò nígbà wọn. ó ti lọ́ngbà náà ń gbé mo ti ń ṣe kíní káàkiri. ṣáájú kó tó di wípé lọ olúwọba elédùnmarè ti ń bùkún yín díẹ̀díẹ̀ ẹ máa bá ọ̀rọ̀ lọ ọmọ mélòó níyàwó tó lọ yìí bí fún yín. méjì. ọmọ méjì ló bí. olóbi first born fún mi àti second born. tó fi bí ọmọ alákọ̀ọ́kọ́ àti ọmọ ẹlẹ́ẹ̀kejì láǹfààní àti dá lókòwò kankan. kò ní lágbára ń gbà nù. tí lágbára. ẹ ń tu owó jọ díẹ̀díẹ̀ láti fi ra gbégilódò wípé tẹ́ ẹ bá sì ra gbégilódò. mo mọ̀ pé tèmi lélẹ́yìí tí mo mọ̀. ẹ mọ̀ wípé tiyín ni. mo ń bọ̀ wá. ló le tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí àbí mi torí gbogbo ìgbà náà gan ìyá rẹ̀ pípè ni kò sí ìsinmi fún un kó wá sójúmọ́ kan kíyà ọmọ pè kò sójúmọ́ kan ń gbà wọlé ìlú wọn gan. pípè ti tèwé ń bẹ̀ ṣé mo ní ká kí yín ni àbí pípè. kò tiẹ̀ sí fọkànbalẹ̀ ńgbà mọ́ wa nílùú wọn gan ilé wọn ní gbé jù ó dẹ̀ máa ń kọ̀m̀plé fún ọmọ rẹ̀ ẹ̀ láìkí tẹ́ni bẹ́ẹ̀ ṣe láìkí tẹ́ni bẹ́ẹ̀ ṣe tó bá pèlè àwọn olùfẹ́ gbé kókó kẹrù ẹ̀ kó máa lọ bẹ̀ ó lè má dà mí láàmú kí n lọ bíbẹ̀ kí n jáde kí n ti fi sẹ́dẹ̀ kí n máa wọ́ káàkiri pé ń bolẹ̀ ní báyìí lọ ń bolẹ̀ ní báyìí lọ sí ń bàrí ọ ilé yẹn lọ́wọ́. ẹ má jẹ́ ká sọ ìtàn ìgbésí ayé yín nítorí pé afẹ́ tan àtùpà bẹ́ńtò rẹ̀ ìdí ohun tó ń ṣe yín tó fi di wípé ẹ̀dá ọlọ́run ò lè dìde kò lè jókòó kò lè ṣe nǹkan kan tó a di ẹni tí wọ́n ń gbé ká gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi olúwa ọba elédùnmarè ò ní jẹ́ ká ẹ di ẹni tí wọ́n máa gbé ká wọn ò ní gbé yín kí ẹ̀yin wọn ò ní gbé ọmọ kí arákùnrin ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìyàwó òun ní òní ibo níbi tó wà. ó wà ń lé wọn ó wà ń lé wọn ó wà ń lé wọn kọ̀lọ́kọ̀ mi yé wọn lójú kò sí tó dálé mo sú bẹ́ẹ̀. kí ló dé tẹ̀ fẹ́ arábìnrin òun padà. kì í ṣe fọ́ọ̀tì mi ó ní ọ̀rọ̀ mo sọ pé ká parí ìjà nítorí bẹ́ẹ̀ kóró tán ọmọ kóró nǹkan kan. àti ìdíbi tá à ń lọ èèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o nítorí pé ekutu òun ló bí ekutu arákùnrin arábìnrin tẹ̀ ń sọ yìí ẹ ṣàlàyé fún mi níta wípé kódà gan ó gbé yín lọ síbì kan wọ́n gba àwòrán yín níbì kan ẹ gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára ẹ sọ àwọn ìgbésẹ̀ nǹkan àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lè mọ ibi tí wọ́n ti mọ́rọ̀ yìí sọ. nígbà tọ́rọ̀ rí báyìí so á júwe ibì kan fún wa ní dàrí yẹn bàbá yẹn máa ń wẹ bóyá bá sọ yẹn lọ́ta tá bá ṣe nǹkan kan á ní máa ń wẹ̀. bàbá tí wọ́n pè ní kì í bá a tì kọ́ òun. wọ́n ní máa ń wẹ̀ pé àìmọye ẹ ti ń wá síbẹ̀ so pé nǹkan kan ọ̀dà ìgbìyànjú àbí. ilé ẹ bá tún lọ síbẹ̀. a bá tún gbìyànjú bá a ṣe bọ̀ mo bá ránṣẹ́ pé mọ́tò so ọkọ̀ ságbé mi lọ nígbà tá a dé bẹ́ẹ̀ fẹ́ẹ̀kì ní pé fẹ́ẹ̀kì lè pé nǹkan kan wọ́n ṣàwọ̀ ẹbí ọṣẹ dúdú báyìí àti bí ewé làpá nǹkan kan ṣàfọ̀ ìrìn yàtọ̀ fún nǹkan kan ó èmi àti ìyá ìgan lajọ
lájọ lọ tán tẹ̀lé mi lọ àtìgbà náà mo ṣe wá dé náà ẹnìkan ní kí n tó dúró. ẹ sọ̀rọ̀ bàbá kan tẹ́ ẹ ní ó gba ewúrẹ́ 9. bẹ́ẹ̀ ni ní kiri náà ni. ẹran 9 làwọn ìyá gbà. Olúwa ọba Elédùmarè dákun o ẹran 9. Ọlọ́run ní jẹ́ kó ń káyọ̀ kankan mọ̀ nira o. torí Ọlọ́run. ara ò ní ní ẹjọ́ ìṣàánú mi ìnira ẹ̀ pọ̀ láti bí ọdún kan. kí ló dé gan-an kí ló dé tó jẹ́ wípé bí ẹ̀dá mi bá rí wípé ẹ̀dá kan níṣòro ìṣòro wọ́n sì tún wọ́nà àti kàn kún ìṣòro wọn. ó gbà bàbá tó gba ẹran kò sì ní kí n dárúkọ bàbá tó gba ẹran yìí ni o 9 àwọn ìwọ̀n gbẹran lọ́wọ́ ẹ o ẹ mọ́ o kò yí padà náà o bá ṣe pé ẹran 9 ṣe ojú yìí ni wọ́n fi pa. kọ́ pa ṣe ju wa. kọ́ ṣe ju wa. bí ẹ ṣe pé bàbá ń ṣòwò ẹran ẹ bá mi sọ sí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ mo rí pé wọ́n ń bu àwọn ọ̀rọ̀ yẹn létílétí ni bí mo bá sì sọ ojú abẹ ní kò ó ṣe é ṣe ká mẹ́rin yàtọ̀ pàtàkì sídìí ọ̀rọ̀ yìí màmá ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin lẹ́bí arákùnrin yìí. èmi ni mo bí o ẹ ṣe ìyẹn ọmọ Nàìjíríà. ẹ bá mi ṣàlàyé ọ̀rọ̀ yìí káwọn èèyàn lè mọ̀ wípé nǹkan ń bẹ lórílẹ̀ àlàyé. nǹkan tí mo kàn rí níbẹ̀ ni wípé ìgbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn bá pè mí oko lèmi ń gbé iṣẹ́ àjàpá ni mò ń ṣe. nígbà tí wọ́n pè mí ó sì súré wálé nígbà tí mo wálé bá pe nọ́mbà ó ló ti jẹ́ ìyáálé ẹ̀ gangan ló pè mí ní ẹ bá ní ara bàbá Sodiq kò yá o àkọ́bí mi ló tiẹ̀ pé obìnrin ló pè lákọ̀bí mi bá wá pè mí wípé para bàbá Sodiq ò yá o ṣùgbọ́n òun ti rán àbúrò rẹ̀ òun ti rán sí o wípé kọ́ lọ rè mú wá sí. ẹ dúró ti bàbá Sodiq o mo ń gbọ́ yín màmá. ní ẹ̀gbọ́n rẹ̀ lọ́ba ránṣẹ́ sí mi lọ́sọ̀ wípé Olúwa ọba Elédùmarè ti rán àbúrò òun sí nílùú wọn wípé kọ́lọ́ rẹ̀ mú wálé lọ́ba sábà mú wálé ìgbà tó mú dé tí àmọ́ kókó bó ti jẹ́ ní abáṣáǹjúwe gbogbo oríṣiríṣi àmú lọ sí ṣẹlẹ̀ nígbà tá a débẹ̀ tí wọ́n yẹ̀ wò ibẹ̀ náà ni wọ́n ti pé ọfà ni wọ́n sá lo nǹkan fún wọn ní ọwọ́ ìwé odò ọ̀kọ́ kan ó ṣe é àbá wálé nígbà tá a wálé ó tún dàgbà wípé ó tún lè sí i nígbà tí ó dijọ́ kejì yẹn bá tún júwe ibì kan fún mi lọ́dọ̀ bàbá tí à ń pé ìgbà nígbà wo làwọn àdébẹ̀ wọn náà ń yọ nǹkan wọn yọ ọgbọ́n ìyàwó. àwọn tí wọ́n yọ òun bò ló ṣe rí màmá. kò tí ẹ̀ yé mi ò rí yàtọ̀ o. wọ́n yọ nǹkan tẹ́yìn náà fojú rí ohun tí wọ́n yọ báyìí. a rí ẹyẹ a rí oríṣiríṣi. jìbìtì ọ̀dà ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run jìbìtì ẹyẹ nínú èèyàn ibo ni ó wàá jókòó sí. wọ́n sá mọ̀ kókó. ẹyẹ wá ń fò ẹyẹ tó ń ké màmá. Ọlọ́run. kódà o. wọ́n láwọn yẹyẹ ń sì yọ bí àdán. àdán. èmi ò rí ibi tí wọ́n ti jáde o. àdán bá jáde nínú asa ṣe ẹran tán. Olúwa ọba Elédùmarè torí Ọlọ́run. abatoko ò ní bẹ́ẹ̀. àdán wá ń fò àdán tí ń fò ni wọ́n yọ. ọjà akọ rẹ o ìsájà fi síbẹ̀ kọ́lọ́wọ́n sábà ń yọ kọ́lọ́wọ́n bá ń yọ. òun náà mọ̀ pé olùwájìbì ojú àlọ́ ni òjò Ọlọ́run lọ wàlẹ́ ojú àlọ́ ni òjò Ọlọ́run lọ nítorí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó yé ìwọ náà wípé olùwájìbìtì ni wàlẹ́ olùwájìbìtì ni o. àṣeṣeṣeṣeṣe kò yàtọ̀. ọ̀dà ẹja sí báyìí ìyá Sodiq ń bo ni ìyá Sodiq wà. ó ń bẹ́ẹ̀ lù wọ́n sẹ́. ní ọmọ Ìdànrè ni ìyá Sodiq kò tí ẹ pé orí. ọkà kan rárá pé. ẹ sọ̀rọ̀ fọ́tò kan ibo ni wọ́n mú fọ́tò arákùnrin yìí lọ wọ́n mú fọ́tò arákùnrin yìí lọ síbì kan wọ́n sì ń béèrè ẹ̀ tí ì sọ fún mi àbí ò síbi wọ́n mú fọ́tò ẹ̀ lọ ní. ṣíṣe tí wàhálà náà ṣẹlẹ̀ fọ́tò tí a yà ní. ẹ sì wá sọ̀rọ̀ lórí fọ́tò ó ń gbé inú mi sọ mo mọ̀ wípé wọ́n ti mú fọ́tò ọkùnrin yìí lọ bì kan ibo ni wọ́n mú fọ́tò ẹ̀ lọ. ta ló gba fọ́tò lọ́wọ́ yín. ìyá ngbà tán bá mi lọ ṣọ́ọ̀ṣì tán mú mi káàkiri. ẹ
ẹ sọ ilé òun tẹ́lẹ̀. wà á lè rìn nígbà náà wọ́n wá ní ká lọ ṣọ́ọ̀ṣì kan so nígbà tí n lè rìn tí n lè ṣe nǹkan kan wọ́n wá ní sí mo ní fọ́tò pé káwọn mọ lọ ṣọ́ọ̀ṣì wọn ní gbogbo fọ́tò àwọn ọmọ àti fọ́tò ọmọ mi. Ọlọ́run mo mà dúpẹ́ mo ń gbọ́. mo ní fọ́tò ọmọ mi gẹ́gẹ́ ń bẹ lọ́wọ́ wọn. so níyà ìyá rẹ̀ ni o. so àti ọmọ àti sọ̀díkì náà tá a bá ti lọ prayer wa wọ́n máa ń kó àfọ́tò yẹn lọ́wọ́ fún máa ń gbàdúrà. wà á mọ bó ṣe. ṣé ẹ padà béèrè fọ́tò yìí ṣáà lè rí fọ́tò yìí. ẹ mọ aṣọ àpilẹ̀sì ibi tán sọ sí. kábíyèsí ó yọ wà náà báàgì mi lé o. kò sí kankan lé. wọ́n kàn ní ẹ ká. ṣé wọ́n gba fọ́tò lọ́wọ́ yín àbí ẹ kàn mú lọ ẹ dá padà fún wọn. kò yé mi bẹ̀rẹ̀. ọ̀rọ̀ fọ́tò kan bẹ̀ o màmá bó lọ̀rọ̀ fọ́tò ṣe rí. ọ̀rọ̀ fọ́tò náà ṣe ti ara rẹ̀ ọ̀yá iná la yà. ẹ wá bí náà wá sọ pé ká mú fọ́tò wá. fọ́tò lọ́wọ́ ìfúnwá ọjà máa ń tẹ́ béèrè. mo wá inú báàgì rẹ̀ nígbà mo wá inú báàgì rẹ̀ àárí mo ní baba Sodiq fọ́tò tí wọ́n gbà tí wọ́n fi wípé àwọn fẹ́ mú lọ sí ṣọ́ọ̀ṣì gbà tí ò lè rìn ní ìrí nínú báàgì àṣẹ àgbà padà ó ní àwọn ní ọ wà ní ọ̀dọ̀ ìyàwó òun ìyá Sodiq. ìyá Sodiq tí wọ́n ní àwọn ò dá lóko òwò táwọn ń wá owó táwọn ò fi ra gbégi lódò. bẹ́ẹ̀ ni a sì sọjú báyẹn lọ lọ́ba parí bẹ́ẹ̀ ìgbà tí a wá pè tìbí pé tó fọ́tò tí ẹ bá ní rí fọ́tò ibi tí ẹ ti wọ̀ mọ́ mi lọ́wọ́ nù a sọ̀rọ̀ wípé fọ́tò kíni sóun lo fọ́tò rẹ̀ ní sóun ṣe nǹkan kan tí sóun ṣe gbáre sóun ṣàwo ni ìbá sápá sẹ́ẹ̀tì. ó dà ẹja sí báyìí. ìyẹn ń já mi jẹ pọ̀ ó họ méje. ọjà rẹ̀ yìí ó jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wà nǹkan kí o máa ṣe náà ẹ̀ ò lè bá wá. ìyá mi wà mú ni o iná ìyẹn bí lè yà rẹ̀. Ọlọ́run láàmú ni o. tí wọ́n tọ́jú arákùnrin yìí Èdùmàrè fúnra lára rẹ̀ ló ṣàgbékalẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbò wa ní àlọ́gbọ̀n àlétè kankan ó yẹ dìde àdúrà ó ẹni kó máa bọ̀ wá arábìnrin tí ọwọ́ rẹ̀ ti di igi ìtúrírú eléyìí rí o. Listening to you at home. So all Agidigbo used to listen to at home. This is where we do it. This is what we use to talk. We call it microphone. We call this console. And what we put up and down on the console before you could listen to us, or you bring down your voice, like we have brought down some voice and bringing that up another voices. We call those things fader. So whatever you say here travels from here to your different house at the same time. And the difference between broadcasting and one-on-one communication is that broadcasting voice is getting to the heterogeneous audience at the same time. What I mean by heterogeneous audience is that millions of people, billions of people can listen to you at the same time. So how do we do that magic? This is the studio we put up our voice. And follow us, come and see the magic. The magic is something else out there. Are you ready to see the magic? Yes! Are you ready to see everything? Yes! Tell me your name. My name is Speak here. Let your mommy hear your voice. My name is Egbiola Imole. Imole, where's your mommy now? My mom is at home. Imole's mother, Imole's mommy. Can you hear your son's voice? Say it again. My name is Egbiola Imole. Egbiola Imole. What of you? Abdulkarim Abibat. Abdulkarim Abibat. You? Agbara Akiyemi. Yeah. Sharp boy. Thank you very much for coming to Agidigbo. I will see you next year. Before you go to Father Christmas Carnival, let's go for that magic. Let's go and see that magic. nǹkan tó ṣe wípé ó jẹ́ ìrìn àjò abàmì tọ́pọ̀lọpọ̀ èèyàn máa kó síságbẹ̀ báwo lè ṣe rìn. ó ṣẹlẹ̀ wípé mò ń lọ sórí òkè ẹ̀dẹ̀ so mo wá wọ mọ́tò ní Ìwó road lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ f tá a máa sọ̀kalẹ̀. ẹ máa gbọ́ o. tá a máa sọ̀kalẹ̀ sísàlẹ̀ nígbà yẹn so mo dẹ̀ dé park maybe around after 10 or after 11 in the morning. So aṣáàpẹ̀ ní park yẹn gan-an bóyá bíi tó 2 tàtó kù bàtà wá dé wẹ́nà bọ́ọ̀sì yẹn kò padà kún ó wá já wa fún bọ́ọ̀sì mi pé ká kú wọnú mọ́tò eléyìí kó gbèrò Ìkirè Ifẹ̀ Òṣogbo kó gbé mọ́ra wọn
not knowing pé mọ́tò àwọn àti làwí ni. mọ́tò àwọn òwò ẹ sọ ibi tẹ́ wà yìí kò sẹ́ni tó gbé yìí. mọ́tò àwọn ritualist. so gbàtà wà ń lọ. àwọn ajínigbé àwọn tí wọ́n máa fi ọmọ búṣẹ́ fi mọ sẹ́sọ́. wọ́n máa ń láti èèyàn ta. olúwọba elédùnmarè. so on our way going babaláwo dẹ̀ ni bàbá mi wọ́n wà ń lò wá. ọmọ babaláwo lẹ́yìn náà. so ìgbà tó kù díẹ̀ kí n dé àwọn abẹ́ bíríjì airport lọ́kan dádì mi wọlé wọ́n bẹ̀rẹ̀ pé mo wà èmi wá kọ́ọ̀tì fún mo ní ilé ni mo wà torí tó bá máa bẹ̀rẹ̀ pé ìyàwó kan ń kọ́ àwọn ọmọ ń kọ́ wọ́n á sọ̀rọ̀. ẹ wo ẹ jẹ́ kí n ṣe báyìí mò ń bọ̀ wá o ọ̀rọ̀ yìí ó ní agbára ẹ sá ti wọ mọ́tò àwọn ajínigbé báyìí inú mọ́tò lẹ́wà ní bàbá fi pé ó ti gbé. tó ti yọ gbogbo. ó ti yọ kúrò ń bẹ̀. ó ti yọ kúrò ń bẹ̀. àkílẹ̀ wá fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run irú èwo tún lè léyìí. nàìjíríà ṣáà mi máa ṣe gbádùn ni I've been in this case since 2017. ẹ̀yin ọmọ nàìjíríà owó ni kì í ṣe pé wọ́n kù lọ́dà ó ti gbẹ pátápátá ni o. a lot of things lọ́wọ́ mi nọ́ọ̀sì mi ó ti sọ mí dẹ̀gbọ́n arinlẹ̀ ẹbí ti kọ́ mi ara ti kọ́ mi ọkọ kan ti kọ́ mi bí màá ṣe gbádùn ni mò ń wá abiyamọ ayé abiyamọ ọ̀rọ̀ ẹgbàá ní ọmọ nàìjíríà ẹgbàá ní ẹ̀ṣà ní. ọlọ́run irú kí leléyìí ẹ̀yin èèyàn ẹ wá wo nǹkan tí ẹ ṣe wípé yìí tí wọ́n ń tà nílé elékúlẹ́jà ọlọ́run o bí àwọn ajínigbé tí wọ́n gbé ọ lọ ibẹ̀ ni wọ́n ti sọ́dà. wọ́n fi nǹkan kan wá lórí I was number 8 on the queue to be killed. so kíní mi ò tiẹ̀ ṣiṣẹ́ fẹ́ mi gbà tí bàbá yẹn gbàtà débẹ̀ wọ́n wọlé wọ́n lọ pé babaláwo yẹn jáde torí bá ṣe kọjá ìyànàgbàlà díẹ̀ that's left hand side inú gbóná gbàdé ibi tá à ń lọ. so bàbá yẹn fi kíní ẹ̀kọ́ mi lórílẹ̀ kìíní nígbà tí nọlẹ́pà sọ̀yàn sí opposite side ẹ̀kejì ẹ̀kẹta ó tiẹ̀ ń ṣépè so ibi tó wá sí wá mọ́lẹ̀ sí èmi ò ṣáà mọ̀ mọ́ àwọn gan ìyá jẹ mí bẹ̀ gan so I saw a lot of things tẹ́nu mi ò lè sọ. olè tó gbà wo níbẹ̀ ní. láti Monday láti wà ń bẹ̀ so ìgbà tó wá di alẹ́ Wednesday ẹnìkan lára wọn wá sọ fún wa torí tí ìkan lára wọn ò bá help yàn kò sí bí yàn ṣe fẹ́ bọ́ ń bẹ̀ yẹn mansion gidi ni nínú igbó but mo ṣàmọ̀ pé ẹni tó sọ pé àtìgbà tóun ti gbé yàn conscience òun ò jẹ́ kóun gbádùn òun ní fẹ́ẹ́ wá débẹ̀ so ìgbà tó wá di òru bóyá bíi 2 ṣẹ̀wọ̀n pa ti bọ́ sí Thursday bẹ́ẹ̀ yẹn bí kéèyàn wá dọ́gbọ́n lead yàn. báwo lẹ ṣe bọ́. bí kéèyàn wá dọ́gbọ́n lead yàn láti àwọ̀tọ́ junction déjòkòdó junction yẹn tó sọ fún wa lálẹ́ àná yẹn wípé owó òǹkóhun help wa. òun ló adọ́gbọ́n gbé yín jáde. wọ́n wá sọ wípé tó bá ti mú wa ká má dárúkọ òun bọ̀ tí mo wá notice ìgbà tó máa gbé wa jáde ń bẹ kó fọwọ́ ṣe wá báyìí tí wọ́n fi rí wa torí security. ọ̀dà a ní àkókò mọ́ ní ẹ̀yìn ìgbà tí wọ́n gbé ń jáde. wọ́n ti láti bẹ̀rẹ̀ akọ́dà yìí pé wọ́n da nǹkan gbóná síyàn lára. láti ìgbà wo ni nǹkan kan wá ti bẹ̀rẹ̀ ṣé kìí ṣe pé wọ́n fi nǹkan lé ọlá lọ́hùn. èmi ò mọ̀ so ìgbà tẹ́mi wá dé akọ. ẹgbẹ́ ló síbi kí ni o. akọ sọ wíwà pé nǹkan gbóná dà síyàn lára mi wá fi mẹ́díkà kojú ẹ̀ so màmá kan ló wá sọ fún mi jẹ́ pé wọ́n mọ̀ ìṣe babaláwo ló pe bàbá òde máa lọ olùṣọ́ mọ̀ pé ibi tí wọ́n gbé ẹ lọ wọ́n fi nǹkan nẹ́ẹ̀ ni. ọ̀dà kí ni ìgbésẹ̀ tí babaláwo wá gbé lórí rẹ̀. I went home 2018 lẹ́ẹ̀mejì but èmi ò rí kókó tí bàbá mi ṣe akọni gbọ́wọ́ wá akọ̀fin pọ̀pá ni ẹ ṣèbọ́kọ́ ẹ̀ mọ̀ kó ń bọ̀ lè wá tọ́jú àlọ́ yẹ kó di bàbá ìlú ni so ni mi ò fi mo dẹ̀ ń fi ti Jésù ṣe létà làwọn èèyàn wá sọ fún pé. ọ̀rọ̀ yìí ti kúrò ní ti Jésù lásán ọ̀rọ̀ Jésù kúrò lásán ṣùgbọ́n èèyàn kọ́kọ́ lọ sílé ìwòsàn kì í ṣe ọ̀rọ̀ gbogbo láti dá Jésù. mo lọ sí UCH I spend a lot of money ní UCH 2020 wọ́n ti láwọn máa appreciate ẹ̀ ń gbà yẹn mo gbà yẹn eegun bíbá nìkan ló kọkàn mo wá kúrò mo wá ní mi nígbà kan appreciate ọwọ́ mi kò tí worst báyìí so mo wá mú nọ́mbà ẹnìkan ṣùgbọ́n kí ló wọ́n wá ṣe ó ti gbogbo bíbá ẹ ti jiná ó ti dàbí ọwọ́ bọ̀gbà tí mi owó continue treatment yẹn mọ́ torí láfíà òjé níbẹ̀ tí bá dé máa lọ látàpẹ̀ tìgbà tí mi owó continue ẹ̀ mọ́ last month ló ẹ̀ṣẹ̀ wà break padà bí kò yẹ kí n. arábìnrin ọwọ́ tí mò ń wò yìí ó ti gbogbo ohun tó ń jẹ́ ẹran egun gbogbo ẹ̀ ti gbẹ mọ́ra wọn kò sí ẹ̀jẹ̀ níbẹ̀ mọ́ kò sí mọ̀dùnmọ́dùn kò sí nǹkan kan bẹ̀ mọ́ ọ̀rọ̀ ọwọ́ yìí ti kúrò ní last month tí ọwọ́ yìí ò ti ṣiṣẹ́ mọ́ ó ti kúrò lóṣù tó kọjá. lílo kọ́ ṣe bẹ́ẹ̀ wá. kódà nígbà tí mo dórí ọní Hamzat fango ní lẹ́nu ìjọ́wò sí ìjọ́wò ló sáré ó speed up ni. ṣe fún ẹ dákun ẹ yọjú sí wa ẹ lọ dúró ń bẹ̀ àwọn tí wọ́n bá ní àǹfààní tí wọ́n ṣe ẹ dákun ẹ yọjú sí wa o.